lákọ̀ọ́kọ́ náà gbogbo ohun téèyàn bá wù ó jẹ́ ibì kan ni wọ́n ti bí káyọ̀ tó tẹ́wọ́ gbà á ibi tí wọ́n ti bí ni un ààyè tó ga púpọ̀ ni béèyàn ò bá ní bíbí kò lè ríta ṣe. إذا رضيت عني كبار عشيرتي فما زال غضبانا علي لآمها إذا رضيت عني كبار عشيرتي فما زال غضبانا علي لآمها إذا رضيت عني كبار عشيرتي فما زال غضبانا علي لآمها أمي هي التي خلقتني بعد ربي فصرت بعد الأنام بعد ربي فصرت بعد الأنام أوجب الواجبات إكرام أمي إن أمي أهاك بالكرام حملاتني ثقيلا ومن بعد حملي أرضعتني إلى أرضعتني إلى وادي فطامي ara mi tí ìbàdàn ìwé ìbúrò ìyàwó rẹ. ètò àyọ̀wò kì í. lẹ́yìn kọ́kọ́ lọ lè jíṣẹ́ mi náà. ẹ máa ṣe máa ní aláwọ̀ ọ̀rọ̀ kí wọn. Almiskin nínú jẹ̀mí rẹ kéèyàn bá rẹ kú ọba kéèyàn máa pálẹ́ tí bí tọwọ́ rẹ gbà omi rẹ jẹ kàn. ó lè jíṣẹ́ mi pé mo ti gbé. wá ti jẹ báyìí. إن أمي هي التي خلقتني بعد ربي فصرت بعض الأنام. bàbá wa ìmọ̀mọ́ àgbà lọ́gbà wọn làwọn jọmọ́ ká dẹ́kun. هي التي خلقتني بعد ربي فصرت بعض الأنام. bàbá mẹ́kà mọ́. àdámọ̀dáwù àyẹ̀tẹ̀. àdámọ̀dáwù ẹni ọba bọ́lọ́wọ́ ṣe bẹ́ẹ̀ fún wọn wà á bá mi wí. wọ́n ń bẹ ní kòkò mọ́ wọn àmọ́ bọ́ ọmọ abẹ́wò ló pé àwa torí àtàwárù. ẹ bá wí bẹ̀ pé àdámọ̀dáwù àyẹ̀tẹ̀. àdámọ̀dáwù àyẹ̀tẹ̀. إن أمي هي التي خلقتني. bàbá ní káwọn tó ké kúlúwú aláwọ̀ èyí tí a ké. إن أمي هي التي خلقتني بعد ربي فصرت بعض الأنام. ọ̀rọ̀ ya bàbá wa ẹ́míà ṣe okùn méjì. ولا
bàbá fi wọ́n kí gbogbo ìlú Ìlọrin. Bàbá wa ìmáàmù àgbà. Ọlọ́run kó bá a máa kára lábẹ́ ara wọn. Wọ́n fi wọ́n kí gbogbo àwọn àfọ àwọn ńláńlá. Inna ummi hiya allati khalaqatini ba'da rabbi fasirtu ba'dal anami. Bí bàbá ti lálùbáríkà tó ní. Òkú lọmọ lára bàbá. Òkú lọmọ lára bàbá. Inú ìyá ló ti dàlà yìí. Inú ìyá lọmọ ó ti dá láàyè. Inna ummi hiya allati khalaqatini Bàbá wo ní gan-an ba'da rabbi fasirtu bàbá kílẹ̀ Alhaji àgbà. Bàbá kílẹ̀ bàbá wa Sheik Adam. Wọ́n kílẹ̀ bàbá wa Lágbàjì àti gbogbo ohun tí ń jẹ́ ilé àfáà lápapọ̀. Inna ummi hiya allati khalaqatini First Makama. ba'da rabbi fasirtu ba'dal anami. Bàbá ti kí gbogbo ohun tí ń jẹ́ mọ̀lẹ́bí lápapọ̀. Lọ́mọdá ibi wọ́n ti mú ìyá wáyé. Mo ti kí wọn bá mi. Bàbá kí gbogbo wọn papọ̀. Awjabul iwajibati ikramu ummi. Mo kí àwọn tí wọ́n ti dé ṣáájú. Bàbá láwọn kí àwọn tí wọ́n dé ṣáájú yín nínú bíbí. Awjabul iwajibati ikramu ummi. Tẹ́yìn náà sì gbàgbé ilé yẹn wájú. Tẹ́yìn náà sì gbà bẹ́ẹ̀ pẹ́yìn dé ṣáájú mi. Inna ummi Bàbá láwọn kí yín púpọ̀ bàbá. ikramu. Bàbá láwọn kí yín púpọ̀. Ẹ kú ìrírí tọ́lọ̀. Ẹ kú ìrírí ń tọ́lọ́run rí. Àtọ́lọ̀ orí. Kò bá rí ń tọ́ rí. Yóò fẹ́ hàn tí ń bọ̀ lémọ̀. Yóò fẹ́ hàn tí ń bọ̀ lẹ́yìn lé mọ̀. Ó kọ tí ò wá ní sí mọ́. Ó kọ tiwájú wọn ò wá ní sí mọ́. حملاتني ثقلا ومن بعد حملي أرضعتني إلى واني فطامي. Bàbá láwọn kí yín púpọ̀. Ẹ kú ìgbàsẹ̀ Ọlọ́run láàyè. Ẹ kú ìgbàsẹ̀ Ọlọ́run láàyè. إن أمي هي التي خلقتني بعد ربي فصرت بعد العناب. Bàbá wa أنا والشيخ ومسكين بالله. أدام الله حياته. المسكين بالله. أدام الله أدام الله حياته وأطال الله بقاءه. آمين ألف آمين. آمين. Ẹ kú ọ̀rọ̀ yá. إن أمي هي التي خلقتني. Níjọ́ tí ìyá Ànábì fẹ́ kú Ànábì wa Muhammad. Ojú sánmà ò ní funfun. Ìyá rẹ̀ ń ké. Ọ̀rọ̀ ìyá ti ń ká mi lára bá. Ọ̀rọ̀ yá ń ká bàbá بعد lára. ربي فصرت بعض الأنام. Ó tún wá ń rẹ́rìn. Ó ń sunkún, ó tún padà wá rẹ́rìn-ín. بعد ربي فصرت بعض الأنام. Ẹ̀yin àbá wa ńláńlá, bàbá ní sẹ́yìn lè wí. إن أمي Ànábì wa súnmọ́ yẹ. Ànábì súnmọ́ yẹ ẹ̀. Kí ni ń pọ́ lẹ́kún? Kí ni ń pọ́ lẹ́kún? Ó lò sí ní sunkún. Ń ṣe ní sunkún. Nǹkan ńlá ni ọ́. Nǹkan ńlá ni Lọ́tọ̀ bá ọ́. nídìí ìmọ̀ràn ya. Níjọ́ tó o bá ní ìdìmọ̀ràn yá, Ó wá mi ti. ọ̀ wá mi ti. حملاتني ثقلا ومن بعد حملي. Bí gbogbo ayé bá bá para wọn pọ̀, táláwọn ń bá yẹn jà. Ó lò fún ọ. Tí wọ́n bá náà ń bá ọ jà. Tèmi ò bá ti bọ́ ọjà. Tẹ́mi ìyá rẹ̀ ò bá ti bọ́ ọjà. Kò sí tó lè sí. Ó lè rẹ́yìn rẹ̀. أرضعتني إلى أواني
فئام ó ní tí ń pa mí lẹ́kún nìyẹn tó kálukú bá ń pè ìyá mi ni. níjọ́ tó lúkálukú bá ń pè ìyá mi ní ta ló ń náwó sí. ta lọ́ọ́ náwó sí. ورعتني في ظلمة الليل حتى kí wọ́n ní ń pa yín lẹ́rìn-ín àwọn onímọ̀ rẹ̀ ni. òun rẹ́rìn-ín. taraktu khaira. Allahu Akbar. bá tiẹ̀ kú lónìí. bí n bá kú lónìí mo fi oríire kalẹ̀. mo fi oríire lẹ̀. تركت نومها لأجل منامي تركت نومها لأجل منامي àwọn kan ní kú ológun ọmọ lògùn kú ẹni bá kú àmọ́ tààrọ̀ ọmọ rántí ẹ̀. àmọ́ tààrọ̀ ọmọ rántí ẹ̀. فلها الحمد بعد حمدي إلهي أوجب الواجبات إكرام أمي bá ti pọ́n ọlọ́run létí. bí n bá ti pọ́n ọlọ́run létí tó tún pọn dandan n tó tún pọn dandan ni kí n pọ́n ìyá mi lé. ó ní kí n pọ́n ìyá mi lé. إن أمي أحق بالكرام ìyá mi lẹ́tọ̀ọ́ tó gbọ́lé jù. òní fi ń lẹ́tọ̀ọ́ kí n pọ́n lé jù. حملتني ثقلا atẹ́gùn ò ní òórùn. atẹ́gùn òdòórùn ní bí ó bá gbà kọjá níbi atẹ́gùn bá gbà kọjá òórùn tí ó rùn. ibẹ̀ òórùn tí ó rùn tó bá gborí àtẹ̀já èyí wá gbàdàn yóò fara ní wá. yóò rùn òórùn àtàn tó bá gbà tó ń túra rẹ̀ èyí ó bá gba tùràrí yóò mú tó dá wá. yóò mú òórùn tó dá wá. bẹ́ẹ̀ ni àtọ̀ tí ń bọ̀ lára bàbá bẹ́ẹ̀ làtọ̀ tí ń bọ̀ lára bàbá èyí tó bá gbà kọjá ara ìyá tó bá gbà kọjá láyé tí ò lọ sí. olópa kádàrá rẹ̀ dà. حملتني ثقلا ومن بعد حملي أرضعتني إلى وان àwọn afẹ́ ńláńlá ni màmá wa bí sáyé wọ́n tó bá dá àyè kan tán àmọ́ bá dá àyè kan tán bá wí. wọ́n tún wá ní ẹ bá wí. حملتني ثقلا ومن بعد حملي nígbà tí ń gbóyún mi ká nígbà tí ń gbóyún mi ká kí mo lè dá sí. kí mo lè dá sí i. kàgbọ́n ní ìyá gbígbé lára bàbá. ká níyà wá gbèpè lára bàbá àwọn ọmọ ọlọ́run ti dá lóhùn. arọ ọmọ lọ́wọ́ ó ti fèsì. ومن بعد حملي أرضعتني إلى أوان فطامي ń wá rẹ̀ mí owó tó yẹ kó jẹ gbogbo ohun tó yẹ kó jẹ. tẹ̀lé ká tí náà mọ̀ á. تركت نومها لأجل منامي èmi ò jí ó sùn. èmi ò jó sùn kò sọ ọmọ tí ìṣètò nàìjírí ń bí. kò sáwọ ọmọ tẹ́ ìṣe tùnà àṣírí ń bì. ó láti béèrè tí ìyàwó ò ní rí. a ti béèrè tí ìyàwó ò ní rí. oúnjẹ búrẹ́dì. oúnjẹ búrẹ́dì alọ́ tù mí láṣìírí. ọ̀ tú mi láṣìírí. Sówó lọ́ọ̀ mi. kò sówó lọ́ọ̀ mi. àwọn àsokún búrẹ́dì ni àwọn o. àsokún búrẹ́dì sáṣìírí òtú. فلها الحمد بعد حمدي إلهي tí àárọ̀ tẹ̀bá tíráwọ̀ ọmọ sùkúrú mọ́tò ó ní kí n máa pa iná kún. lẹ́nu àwọn dààmú. má mi dààmú gan-an. kò sẹ́ tí àárọ̀ dààmú bì. kò sẹ́ni tí ìyá rẹ̀ ò dààmú. àwọn akẹ́ni la di mọ́rọ́ dípẹ́. àwákàdé la di mọ́rọ́ ń dípẹ́. wọ́n ti sa ìyà jẹ tán ká tó dé. wọ́n sa ìyà jẹ tán ká tó dé. wọ́n réèkì ẹ̀. wọ́n réèkì ìyà torí àwa ká lè nísìnyí torí àwa. فلها الحمد lọ́sàn ìyá wọn fẹ́ àbá àwọn ọlọ́run níbẹ̀ lára àfà tayọ kílẹ̀ rí mú wá àfà ṣe rí mọ̀dá ṣé tí àwọn bàbá wa tòjọ ìlú nù. nígbà táwọn ìyá wa tí wọ́n ń fi hàn bàbá wa níjọ́ náà lọ́hùn ọláwo ní bẹ́ẹ̀ ní kéwú. sẹ́ẹ̀lù ẹ̀dẹ́kọ̀hún sẹ́ńtẹ̀ rí mú bọ̀ ní. àtà àtà èmi náà ti pọ́n kọ̀kalẹ̀ yá gbà síra wọn. yá gbà síra wọn wọ́n sì ń bá yé lọ bẹ́ẹ̀. فلها الحمد بعد حمدي إلهي lára gan-an wọ́n fọkàn lọ rẹ̀ fọ́lọ́jà síbẹ̀ náà àwọn ìyàwó wa síbẹ̀ náà ìyàwó rà. àwọn ìyàwó táwa ń fẹ́ nísìnyí bí wọ́n bá wẹ̀ léwẹ̀ wọ́n bá wọnú léwẹ̀ ni wọ́n ṣe omi lára gànà àgbọ̀kọ̀ wa lọ rẹ̀ fọ́lọ́jà ìyá tí wọ́n bí a ṣe bẹ́ẹ̀ náà bàbá wa rí sí fún wa wọn ò rí ṣe fún wa. ولا شكر في مدى الأيام ọ̀rọ̀ ìyá ẹjọ́ ọ̀rọ̀ ìyá ó rí ìyá mi ìyá
mi. padà sókè أوجب الواجبات إكرام أمي إن أمي أحق بالإكرام حملتني ثقلا ومن بعد حملي أرضعتني إلى واني فطامي. à ń fìyà wa pọ́n eyín. À ń fìyà wa pọ́n eyín. yóò ti ọyàn bọ́ alẹ́ nu báyìí. Yóò ti ọyàn bọ́ lẹ́nu. á gé sáyẹnsá. À á gé yẹ́sàyẹ́sà. yóò sáré yọ. Yóò sáré yọ. bàbá Bàbá. ẹkún tó mọ́ sùn tí bàbá ó lẹ́ǹdì. Ẹkún tó mọ́ sùn tí bàbá òbí gbáǹdì. ìyàwó àmọ́yà ni. Yóò wà mẹ́yà ni. Èmi mo ní. الله أكبر Gírì. tí o tí ì sí ayé kí wọ́n máa gbé alọ sí youtube àgbà náà. Tí ò tí gírì. bí ìyá jẹ tí ó ṣẹ̀jẹ̀. Tí ó ṣẹ̀jẹ̀. tó máa gbé akáàkiri àti ọmọ ilé tó yọwọ́. Ó tún yọwọ́. kò sẹ́ni tí ò yọwọ́ rí níbí. Kò sẹ́ni tí ò yọwọ́ rí. واتني في ظلمة الليل حتى lóru yóò máa gbé mi káàkiri. Lóru yóò máa gbé mi káàkiri. tòru bá mú. Bóoru bá mú. alẹ́ sàn ẹ̀ mẹ́fà. Aṣẹ́ra lẹ̀ mẹ́fà. kí lè tó mọ́. Kílẹ̀ ó tó mọ́. gbé tá a jẹ sáà rí sàn ni. Gbèsè tá a jẹ sáàrísán ní àrísàn. akàgbìyànjú ni kí la rí A sẹ́lẹ̀. gbìyànjú ni. Mo tọ́ sí تركتنا أمها لأجل منامي. olùwọ́jẹ́ yà mí ó sùn. Ó jẹ́ ìyá mi ó sùn. tàràkàtúná máa dá ẹbí mọ́ náà ni. torí kémi lè sùn. Torí kémi lè sùn. Ó wá ní sùn. mo tún gbé aṣáyà. Mo gbé àsáyà. tí yaba ti jáde gan. Bó bá di jáde jáde kan. Yóò tún yájú. وكم ليلة باتت بذكرك تشتكي تغني جيانة وزفير وكم ليلة جاءت ebi ti payá wa lóru rí. Ebi ti pàyà wa lóru rí. فأعطتك قوتها Oúnjẹ tóun ó jẹ. bá gbé fún wa. Àwa sì dé ebi ń pa mí onígbà jẹ́. mọ́mí kí wàá lẹ́ jẹ. Kí lẹ̀yin ó jẹ? ó ní ń jẹ ògùn ọlọ́run. Òun jògbó Ọlọ́run tèmi. Ọba yóò ti yó. من ثديها شرب لديك نمير ọlọ́run la ti ń jẹ́ ìyá. Ọlọ́run wọlá ń ti ń jẹ́ ìyá. وكم كسلت àti wàhálà tí wọ́n ṣe lórí ike tó di tẹ̀. Àti أنك wàhálà. الأذى بيمينها tọkọ wọn fi jẹ wọn. Àtẹ̀gbẹ́ tọkọ wọn fi jẹ wọ́n. lórí kẹ́yìn lè ba aráyé ṣe. Lórí kẹ́yìn ó bá lè ráyé ṣe. dáàdì mi tètè kú gan. Bàbá tí wọ́n bí bàbá wa Imam àgbà àti gbogbo wa wọ́n tètè kú. Wọ́n tètè lọ. Lọ́dún tí bàbá wa Imam àgbà ní kí màmá wa kán wá lọ sí Mẹ́kà. Bàbá yìí gbìyànjú. ọkàn tí ò rí ṣe tó gbé ní. Àmọ́ kan tí ò rí ṣe tó ikú nìyí. Ẹlẹ́yìn parí yìí. وكم كسلت sàn ìyàwó já ń lọ múra lójoojúmọ́ yìí o. Táwọn ìyàwó tí a dán lọ múra lójoojúmọ́ yìí. pé ọ̀kan tí ò rí ṣe. Ọ̀kan tí bàbá yìí ò rí ṣe. tó ikú Tó kíákíá. ikú kíákíá yìí. Ó ní Mẹ́kà yìí. أنك الأذى بيمينها àtijọ́ tí ń fi ọwọ́ ọ̀tún rẹ̀ yọ ikun ni tó gbé mi tó fọ́ pẹ̀lú tí kò bọ́ sí nínú Bọ́ sí lẹ́nu ó lọ mí. àlejò ọkùnrin fún ìyàwó ni. Sálẹ̀ lọ fún yàrá. وفي حزنك الحزن لدي كثير ẹ wo ìbànújẹ́ tó kàn wá látara wa. Ẹ wo ìbànújẹ́ tó kàn wá látara wa. nígbà tí sọ̀rọ̀ ààrẹ ti ń ṣe wá. Dáà ní sọ̀rọ̀ ààrẹ tí ń ṣe á. ó máa tẹ ara wa báyìí. Wọ́n wàá máa tẹ ara wa. nígbà bá ti sunkún jákè. Ibi a bá ti ké. ibẹ̀ ní ń dùn á. Ibẹ̀ ní ń dùn á. tó rẹ́nu ò lè ṣàlàyé ọ̀rọ̀ náà. Ẹnu ò lè sọ̀rọ̀ kó ṣàlàyé ní ti ń ṣẹlẹ̀ yọ náà. كل ما في البيت عندي ọlọ́wọ́ la wàhálà wọn. Ọlọ́run wọlá wàhálà wọn lórí kídùmọ̀ ìmọ̀. lórí ìṣẹ́rúsìn ìmọ̀. ọjọ́ tí wọ́n rán lọ lé kí ẹnu akéwìlẹ̀ àtàkùnbùsù wọ́n mi tún wá lọ wọ́n tún wá lọ fi lé mọ́tò dákun. لا يفي أم الجزاء ẹnìkan bẹ ní ojú àgbo ìtẹ nínú báyìí. Níbi tá a wà yìí. ká sọ̀rọ̀ lọ́wọ́ Tá ẹ̀. a sọ̀rọ̀ yìí. bá a tún wá sunkún wọn ní kí ló dé. Kí ló dé? wọ́n fẹ́ lọ lé kéwù. bàbá àwọn wá rówó fáwọn ó wá lọ yá owó. ẹni tí wọ́n yáwó lọ́wọ́ rẹ̀ wá dé owó mi kó kàn fọ́ yá àwọn létí ni. ó lójú àwọn sì ní ẹni tó ń bẹ níbi nìsín. ó lóun sì òun wà helpless kò tẹ̀ ságbára. ó wà lùmọ́ mi pàtó ní owó lé kéwù. ìyàwó lè lójọ́ tó sí ẹ́ tán ni nǹkan mọ̀ sí ẹ́ ká tó dé yàn. كل
ológun ṣe bọ́rọ̀ wà ní báká. àbí bá ṣe dèyẹ ló sún ẹ̀dẹ̀ ṣebí torí tí a ní. láyà fi omi ìjàzá. ọlọ́wọ́ náà mẹ́wàá Muhammad màmá ìyá àwọn àfà tí wọ́n dépò pé mo bí ojúlówó ọmọ kalẹ̀ mo bí ọmọ gidi mo bí tó má àtọkọ wọn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ Ọlọ́run kẹ́ gbogbo wọn. Bàbá ní kúlú wọ̀ lẹ́ẹ̀mọ́kànlá là á ṣe. Àwọn èèyàn fẹ́ wọlé tó pọ̀. Wọ́n ní ta kẹ́nu ọ̀rọ̀ alájí àgbà. وصورة إخلاص بعشر ومرة لأمواتنا يا صاحب خير هديتي. Bàbá ní kúlú wọ̀ lọ́. Mẹ́wàá àtẹyọ kan tí ń jẹ́ mọ́kànlá. Ọ̀nà lóore tá a lè fáwọn òkú wa. Káké papọ̀ ní ìsìn. Bismillahirrahmanirrahim. Wallahu ahad. Allahu samad. Àwọn kan bẹ wọ́n tẹ̀lé yín àìgbàgbọ́ náà délé ọ̀jẹ̀ wọn la parí. Dédé dẹ́rí dẹ́ẹ̀bi ṣe wá sí dédé rẹ̀ lè tupá bisikíìtì lónìí. Yéé mẹ́wàá ṣẹ̀ṣẹ̀ wá sí bí ìjọpamọ́ ẹ dákun àpòwó mẹ́wàá yìí ẹ jà sápò ẹ má papọ̀ mọ́ wá ariwo. Àpò mẹ́wàá ìdáníkà tèmi ti mọ fún wa. Àpò mẹ́wàá ẹ̀dá sápò sàlẹ̀ ẹ̀dá kù. بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد لم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. gbogbo tí bàbá fi kalẹ̀ Màmá bàbá fi kalẹ̀. Ọlọ́run bá mójútó yín bá wà pẹ̀lú yín. Ó tẹ́ ń retí. Ó ní táwọn fẹ́ kàn yẹn. Màmá wọn ti kú sí kí wọ́n tó bẹ́ àtàlẹ́ mójútó wa. Ọlọ́run náà ní kò sì kúrò láyé rẹ̀. Ọlá rẹ̀ ò ní yẹ̀ láíláí. Ó ń bẹ̀rù ọlá rẹ̀ tí ò yẹsẹ̀. Ọlọ́run máa wà pẹ̀lú yín. Líìláàbì. Bismillahir Rahmanir Rahim. Líìláàfi Quraysh, líìláàfi Imrìlá Tashita Yosai.
فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين.